Sir. Iṣẹ́ tí obìnrin tẹ́ ṣe láti yìí tẹ́ pa láti yìí. Ibo ni orí ẹ̀ kọ́kọ́ wà báyìí? Mi mọ̀ tó yẹ bàbá ìlú sọpọ̀ fẹ́ gba orí ẹ̀ ní ọwọ́ wọn. Yẹ bàbá tó yé bàbá yìí. Ló fún náà fẹ́ wá gbà. Lọ́wọ́ wọn pẹ̀lú ọkùnrin tó wà ń bẹ̀rẹ̀. Àwọn oṣù lọ́wọ́ wá sídọ̀ mi tọ́ni kí n fún àwọn ní wọ́n fẹ́ gba kí ní ẹsẹ̀ tá fẹ́ lọ mú lọ́dọ̀ ọ̀bọ kan tó sáré lánàá. Ẹsẹ̀ gidi. Bàbá tó sá lọ. Kí lẹ máa ń pè? Kí lẹ máa ń pèsè? Wọ́n máa ń pè sílípàsì. Sílípàsì. Bẹ́ẹ̀. Ẹ máa ń pè. Ibo wá ni orí ẹ̀ wà? Ìbẹ̀rù sọ pé bí wọ́n ti jọ gbé láàrin àwọn. Ibo lẹ gbàtẹ́ ṣẹ́ yẹn tán, ibo lẹ gbé sí? Gbàtẹ́ ṣẹ́ yẹn tán. Ilé ọ̀dọ̀ wọn náà ni. Ẹ ti pa? Ilé ọ̀dọ̀ wọn ni. Ǹdé tí wo lẹ pa náà? On the 28. 28 lẹ pa? Bẹ́ẹ̀ni. On the 28 lẹ pa? Bẹ́ẹ̀ni. Ilé tí ẹ ti pa? Bẹ́ẹ̀ni. On the 28 lẹ pa? Bẹ́ẹ̀ni. Ibo gbàtẹ́ páàkì gbogbo ẹ̀, inú ibo lẹ páàkì sí? Inú ike yẹn méjì ni. Ibẹ̀ ni ọkàn yẹn wà àti orí yẹn. Ìgbà tí mi ò rí ike kejì yẹn, wọ́n dẹ̀ ti mú kí ló pẹ́. Ibo náà ìgbà tẹ́ pátọ́ ibo lẹ kó lọ? Ibo náà ṣé lè tẹ̀ náà kó wá? Ẹ̀bẹ̀ lọ gbégbé. Ṣé lè tẹ̀ náà kó wá? Bẹ́ẹ̀ ni ilé tọ̀dọ̀ mi. Náà kó wá? Bẹ́ẹ̀ ni. Ibo wá ni orí yẹn wà báyìí? Ọ̀gì ti mí sì kó nu kékejì. Wọ́n ti mú kó nu kékejì pẹ̀lú ọkàn ẹ̀ láde wá rí. Ó wà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ mi tó tọ́jú. Ta ló fún wọn ní ọkọ̀ yẹn? Bí nǹkan ṣe yẹ lé ìgbà tí a pa ènìyàn tán torí tábà tó pa ènìyàn tábà ṣe iṣẹ́ mẹ́ta tá a ṣe kí mo ti bá ṣe rí sìn tábà ti lè parí iṣẹ́ yẹn a máa kó sínú àpò ọdún ẹ̀ la máa ń kó gbogbo ẹ̀ lọ. Ọdún ẹ̀ la máa ń kó gbogbo tóun náà dẹ́kun fáwọn pé ọ̀dọ̀ wọn la máa ń kó gbogbo ẹ̀ wá. Ọ̀dọ̀ náà kó gbogbo ẹ̀ lọ. Ọ̀dọ̀ mi lọ́kùnrin bẹ̀ tí wọ́n yọ orí yẹn sílẹ̀. Àwọn náà fún wọn ló yọ sí ẹgbẹ́ kan sílẹ̀. Ó ti o àmì jì níbẹ̀ tí wọ́n ti mú sílẹ̀ wọ́n ti búkọ̀ ẹ̀ pé bàbá yẹn bọ́ àgbè. Wọ́n ti búkọ̀ ẹ̀ sílẹ̀. Ọwọ́ wọn ló máa jọ ọwọ́ àárín àwọn méjì nǹkan yẹn wà. Parọ́. Bàbá mi lè. Ìgbà tá a dé lọ́dọ̀ ẹ̀ torí ike yẹn ike blu yìí kékeré ó tún ní ńlá kan bí ẹ pé ó lè gba bí omi bí dọ́ọ̀mù méjì dọ́ọ̀mù ó ga báyìí blu báyìí ni even ike yẹn gan ọmọdé ti fọ́ lórí so inú ike yẹn ni ọ̀dọ̀ ẹ̀ ní ike yẹn wà bí a ṣe parí iṣẹ́ yẹn ká fílì ká pa ènìyàn tán tako sinapu a kó gbogbo ẹ̀ lọ sí ọ̀dọ̀ ẹ̀. Bọ́ọ̀dì tó kù yẹn ó lè sọ tó kù sí. Ayé lọ sọ sí ọ̀nà oko ní express ọ̀nà oko express. Ọ̀nà oko. Ṣé a ti lọ wo ibi tó yẹ sọ yẹ sí? Àwọn ti rí. Wọ́n ti rí. Bẹ́ẹ̀ni. Ibo ló wà? Wọ́n wà mọ́ṣúárì. As those such persons are going to be visited by the full weight of the law, no such crime has ever been committed in Ogun State without being detected. And that is why we will continue to expose them, we will continue to name and shame them. And I want to advise members of the public, especially our young ones, that there is nothing like money-making rituals. The only money-making ritual that is certain is your hard work and prayer for God's blessing. And our women too, they should be very, very careful. Whenever they were going somewhere, they should at least confide in one person at least. One person is supposed to know your whereabouts, so that if anything happens, we will know where to trace such person. This will serve as a lesson to the likes of these people who are deceiving themselves that they can make money, they can make a ritual for some people to get rich quickly. If there is anything like money-making ritual, all the super rich in our society, how many human head would they have been used? That is to tell you that there is nothing like money-making ritual. These people, they are going to face the full wrath of the law. They will be arraigned in court as soon as possible. Thank you very much. This is what's your name? This guy is Ibrahim, one of the suspects. Alright? This is Lukumon Ati Babalawo. This is the Lukumon
and this is Taiwo. They are the principal suspects. This one pinned down the woman, while this one strangled the woman to death. And this is the wife of Taiwo, who has been using the phone of the deceased. He has even used his picture as the wallpaper on the phone of the deceased. Yes. Definitely, she's aware of what her husband is doing. So, this one, this is what's your name? This is Oyindamola. Unfortunately for this one, while all this one has been in custody, this one was calling them that is that thing ready? No. That other one. He was calling them whether the head is ready. So he was the one who was negotiating to buy the legs and the hands. So they are all here, and these are their instruments. This one happened, he said is an Nabali. This container. No open. All these That's small thing we open up. Mi ò ṣá pé mi ò gbàgbà tó ṣá pẹ́ ṣá wọ́n ṣá threat me mo ṣe wá ní pé mi lè kọ̀rọ̀ sí àǹtí mi lẹ́nu mo ṣá bọ́ ṣe wá sọ fún mi pé èèyàn tí ó ń threat mi lè pé ó ní òun like mi mo ṣe ṣá láti gbà ṣá mo ṣá accept fún un láti gbà ṣá kò dẹ̀ tí mo fi ta sí fi befriend ara kò tí pé 6 months gan kò tí pé year kò ìwọ 6 months ta ti fi befriend ara wa òun lèmi àti ìgbà tí mo ṣá àríjọ Friday ṣá mo dé sí ní ìlú níjẹ̀bọ̀dé ìgbà tí wọ́n dé sí ìgbà tó wá di lánàá ní ilé bẹ́ẹ̀ níjọ́ Friday mo ti dé mo mú àwọn ọmọ mi wá àwọn aṣọ lọ́dọ̀ àbúrò mi àwọn ọmọ mi wà ń bẹ̀ ń sìn mo ya ibi inú ilé mi fẹ́ sùn síbẹ̀ torí àwọn inú ilé ti kún mi bẹ̀ mo wá sùn sí ọ̀dọ̀ boyfriend ìgbà tó wá di lánàá mo ṣáà jókòó sí passage ibẹ̀ ni mo ṣáà kọ̀ rí àwọn ọlọ́pàá tán wọlé mi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ìgbà tí mo dẹ̀ máa rí mo ṣáà rí pé wọ́n ń tú gbogbo inú yàrá wọ́n tú gbogbo ẹ̀ wọ́n jálẹ̀kùn wọ́n ti mi nǹkan tí mo rí mọ́ nìyẹn. Jẹ́ kó sọ fún ọ pé àwọn pààyàn kan sínú ilé àbáwọn ṣiṣẹ́ kan. Mi ì rí tracy rí lọ́wọ́ ẹ̀ rí tí mi ì rí mi ì bá pàdé lọ́wọ́ ẹ̀. Ṣé o máa ń sùn sọ́dọ̀ ẹ̀ ni o máa ń lọ ni àbí o ń gbọ́dọ̀ fún ọgbọ̀n? Tí máa wà máa lọ mú lè lé 2 days 3 days máa padà. Wàá lọ 2 days 3 days wàá padà. Bẹ́ẹ̀ni. Jẹ́ ti sọ pé fẹ́fẹ́ ra yín gangan ni àbí ó kàn mú àti boyfriend àti girlfriend? Boyfriend and girlfriend. Nìkan lẹ́kọ̀ọ́ mẹ́jọ ẹ̀ sọ pé bẹ́ẹ̀ máa fẹ́ ra yín. Ó ti. Sọ kí ni ẹ̀ mọ bẹ́ẹ̀ ni? Ó ti. Ó kò sọ pé iṣẹ́ babaláwo nìkan lòún ṣe. Bẹ́ẹ̀ni. Lọ́pọ̀ òun tún ṣiṣẹ́ àpàyàn mọ́. Ọ̀rẹ́ òun ni wọ́n mọ̀ mọ́. Tó mọ̀ pé ọ̀rẹ́ kan ló ń pé ọ̀rẹ́ kan ló ń kọ́ iṣẹ́ tó ń ṣe. Iṣẹ́ ọ̀rẹ́ náà ni iṣẹ́ tó ń ṣe iṣẹ́ kan náà jọ ń ṣe iṣẹ́ babaláwo ni. Òkè mọ̀ pé ọ̀rẹ́ náà ni. Àdúgbò náà jọ wà ni mo jọ mọ̀ wọ́n sí. Kí ni orúkọ ẹlẹ́kan sí? Sálàwà. Ok, kí ló wá fẹ́ kí ọlọ́pàá jẹ́ fún pẹ̀lú orúkọ tó ṣe ìrùbá rẹ̀ yìí? Kí ọlọ́pàá ràn mí lọ because mi mọ iná náà tù ọ́ wọ́n ní ìka tó bá ṣe lọ bá máa gé kọ́ bá ṣàánú mi mọ kankan pẹ́ o wọ́n ṣàánú mi o. Ṣé kò sí anybody ní ibẹ̀ mo ní kò sí anybody níbẹ̀ o mo bá wò tán yẹn ìgbà tí mo kó fún ó wá ní pé ó wá bẹ̀rẹ̀ nípa àwọn ló wà ní ìta ní ọ̀dọ̀ mẹ́ wọ́n á sọ pé kò sí nǹkan wọ́n pàgbé gbogbo nǹkan sínú sábàgì yẹn bó ṣe gbé lọ sí ọ̀dọ̀ ẹ̀ nìyẹn ìgbà tó dẹ̀ gbé lọ sí ọ̀dọ̀ ẹ̀ ìgbà tó dẹ̀ máa di ìrọ̀lẹ́ ọjọ́ kejì ó kọ̀ dẹ̀ wá ní ó fún mi 5,000 naira 5,000 ó fún mi. Àkọ́kọ́ tó kọ́ ṣe yẹn ńkọ́? Òun náà ni mo ń sọ. Tó bá pẹ̀lú ẹ̀yẹn. Kò mí ìgbà kankan. Kò pẹ́ ní kankan. Yàtọ̀ sí pé ó fún mi lẹ́jẹ̀ yẹn la. Ẹ̀jẹ̀ yan yẹn àbí? Ẹ̀jẹ̀ yan ni torí pé ìgbà yẹn mi tí ì mọ̀ ní mi tí ì ó kọ́ fún mi ní ẹ̀jẹ̀ yẹn la ni. Ẹlẹ́kẹta wá ńkọ́? Ẹlẹ́kejì náà bá ṣe jọ ṣe tẹ́lẹ̀kejì ni ẹlẹ́kẹta yìí náà ni ti eléyìí. Táwa lẹ ẹni kejì yìí? Ti ẹni kẹta lélẹ̀. Ẹni kẹta yìí tálẹ̀ ẹni kẹta yìí? Lédi yẹn obìnrin ni lédi yẹn ó ń ṣiṣẹ́ ní wọ́n pè bẹ́ẹ̀ ní school of nurse níjẹ̀bọ̀dé ibi school of nurse yẹn báà kan wà ní. Ó ṣe oyin dàbí kankan ṣé oyin dàbí kankan.
tó mi gba orúkọ ẹ̀ mo kò gba nọ́mbà ẹ̀ lọ́jọ́ yẹn school of nurse máa fi store orúkọ kẹlẹ́ rí. school of nurse ní lè ṣe. ní Ìjẹ̀bú-Òde school of nurse mo kò fi store orúkọ ọmọ ẹ̀ sínú fóònù mi ọ̀dọ̀ náà ṣá ó wá di ní on the 28th last month December òun wá ń ta òun pé òun nílẹ̀ kan kóun fẹ́ san balance owó òun pé òun nílẹ̀ kan fẹ́ san balance owó ilẹ̀ yẹn pé wọ́n ti ní tóun bá san balance owó ilẹ̀ yẹn ní December yẹn pé wọ́n máa gba ilẹ̀ yẹn ní ọwọ́ òun kí ló wá fẹ́ ṣe máa sọ fún pé èmi jẹ́ nọ́mbà ọmọ kan ní ọwọ́ o èmi fún nọ́mbà ọmọ eléyìí mi ni mo fún ṣùgbọ́n àwọn méjì sí ẹ̀tẹ́lẹ̀ yẹn ló máa lọ mú nǹkan ẹ̀ wá fún ara ẹ̀ ṣùgbọ́n nọ́mbà eléyìí ọmọ eléyìí mi ni mo fún nọ́mbà ọmọ ẹ̀. ó fẹ́ san lórí ilẹ̀ yẹn. lówó kò sọ yìí tó fẹ́ san lórí ilẹ̀ yẹn ni. ó kọ̀ sọ mi kóun ní balance tó ń fẹ́ san fún àwọn tó ń ralẹ̀ ní ọwọ́ wọn èmi wá fún nọ́mbà ọmọ eléyìí on the 28th ìgbà tí ojú mi kẹ́mọ́dé wà ń bẹ̀ ìgbà tó ń pẹ́ lọ́mọ ẹjọ́ tọ́jọ́ ń sọ̀rọ̀ lórí fún ọmọ yẹn sọ pé òun ṣe nǹkan ní ọ̀wá pé tó bá di aago méjì nǹkan ibi tó bá ti wà kó pò wọ́n àwọn àbá ó fi fóònù sí tíkà tèmi náà ń gbọ́ nǹkan tí ń pẹ̀lú ọmọ yẹn jọ lọ́rọ̀ sọ ọ̀rọ̀ ìjọba di nǹkan bíi 2 yẹn èmi gan ò sí ní mo wà ládùúgbò náà ṣùgbọ́n mi ò sí nítòsí ọkọ̀ dẹ̀ pé mi ni pé àwọn ti wà nínú ilé ọ̀dọ̀ mi pé tó bá ti ṣe díẹ̀ nǹkan máa bọ̀ gẹ́gẹ́ bíi pé nǹkan tí mo ti bá ṣe lákọ̀ọ́kọ́ bá ṣe ní ẹlẹ́ẹ̀kejì ìgbà tí mo dẹ̀ wọlé ọkọ̀ sọ fún mi pé ó yẹ mú mo kò dẹ̀ di ọwọ́ lédi yẹn mú mo kò dẹ̀ fún lédi yẹn ní ọrùn pa ni gàdá dẹ̀ fún lọ́rùn pa tán àgbè. ẹni ẹ girlfriend ti ẹni ẹlẹ́dà. bí olóṣó ni. bẹ́ẹ̀ ni. ìbí wo ló ń fẹ́ tẹ́lẹ̀. nǹkan pé náà láàyè jọ. nǹkan pé náà jọ meet. ọjọ́ yẹn náà jẹ́ mo lè gba nọ́mbà ẹ̀. ẹ máa sọ̀rọ̀ ẹ lọ. so gbà tí ó dẹ̀ fún lọ́rùn tán tí ó rí pé ọmọ yẹn ti park ó wá gbé wọnú ilé èmi wá jókòó sí passage ó wá bí ó ṣe máa ń ṣe ẹ̀ náà ó ya gbogbo ẹ̀ ó yọ gbogbo nǹkan tó máa yọ ṣùgbọ́n tó bá ti lè yọ bẹ́ẹ̀ náà ọ̀dọ̀ ẹ̀ náà ló máa gbé sínú polybag tá a máa lọ wá pò tá a máa kó sí ọ̀dọ̀ ẹ̀ náà la máa ń gbé lọ. ṣùgbọ́n ẹlẹ́kejì tí a ṣe ń gbà yẹn gbà tí ó kọ́ fún mi ní 5,000 lákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ó fún mi ní 25,000. ẹlẹ́kejì ó fún mi ní 25,000. Ní àkọ́kọ́ nìyẹn first one irọ́ first one mo ní 5,000 ìyẹn ìgbà tí wọ́n kọ́ ka mọ́ bẹ̀ mẹ́ta láti ní iṣẹ́ ẹ̀ta ti ṣe báyìí ẹlẹ́kẹta lélẹ̀ ṣé àlàyé mi ti ń yé so first one tàkọ́kọ́ ṣe 5,000 tí n pẹ̀lú ẹ̀jọ́ ṣe 5,000 ló fún mi ẹlẹ́kejì ó fún mi ní 25,000 pẹ̀lú ara ẹran. kí ni wọ́n fi ara ẹran yẹn ṣe? òun ló wá padà wá introduce àwọn tí wọ́n máa ta nǹkan ẹ̀ sí fún mi ṣùgbọ́n kí nìyẹn náà mi wá padà aláti pé nǹkan tí mi ò tí mọ̀ kí nìyẹn mi padà rí ta ó bàjẹ́ mọ́ mi lọ́wọ́ tí mi rí ta ṣùgbọ́n ó fún mi ní 25,000 fún ẹlẹ́kejì ẹlẹ́kẹta náà lè wá ṣe ẹlẹ́kẹta lè ṣe náà mi ti gbà nǹkan kan ní. kílẹ̀ yìí. ta ló ta ẹlẹ́kẹta yìí. ọ̀dọ̀ ẹ̀ bá ṣe gbé bá ṣe ṣe gbogbo nǹkan bá ṣe gbogbo iṣẹ́ yẹn tán àpáàkì gbogbo ẹ̀ àpáàkì sínú láìlọ́n bá ṣe máa ń páàkì ẹ̀ àkó lọ sí ọ̀dọ̀ ẹ̀ ó dẹ̀ wá yọ̀ǹda ọkàn fún mi ó wá sọ pé tóun bá ti ta ọmọ àti láti tó kù yẹn kọ́ òun á fún mi ní. ọkàn yẹn kí ni o fẹ́ fi ọkàn yẹn ṣe. ó sọ pé ó ní kí n lọ wá báyà fún un. ta ló wá rà lọ́wọ́ ta àwọn olùmọ̀ wá yàn tó máa ń ra àwọn páàsì. àwọn náà ló torí mi sí bàbá yìí. bàbá wo. bàbá ilé. ẹni ìyá rẹ. òun ló torí mi sí wọn. so ọkàn yẹn gan mi gan tí ìdí mi wà mí ọlápẹ́ mi kìnìyàn kò jẹ́ mi lọ́wọ́ mi mọ bó ṣe ń tà lọ títí kìnìyàn ó padà bàjẹ́ mọ́ mi lọ́wọ́ náà ló wà nínú ibẹ̀ yẹn òun ló wà náà wò yẹn ó ti bàjẹ́ síbẹ̀ tó bá mi dẹ̀ mọ̀ pé tó bá jẹ́ pé ọwọ́ òun ló wà á
á ti tà torí pé òun mọ àwọn èèyàn dáadáa ju èmi lọ so bí ẹlẹ́kẹta yẹn ṣe. báwo ló ṣe wá rí ẹ mú. bó ṣe rí mú fóònù ọmọ yẹn fóònù ọmọ tí a pa gbẹ̀yìn yìí fóònù ọmọ yẹn ló wà lọ́wọ́ tèmi tí mo fi sim mi sí tí mo wá ń lò so gbà tí mo kọ̀ dẹ̀ ní ọ̀sán ní ọjọ́ wo lẹ pa ilé. on the 28th ni December. December 28th of December. lẹ pa. okay. so wọ́n kọ̀ dẹ̀ pè mí lórí fóònù pé àwọn ọlọ́pàá pé ń bo màmá kan pé ọkàn tèmi ò tẹ̀ tó lọ sí ibẹ̀ wọ́n á tọ́ mi pé mo ní dèlémà ni mò ń gbé fún àmì ojú ibi tí mò ń gbé fún wọn àti mo wá dé délé wọ́n tún pè mí àwọn tó wá fi nọ́mbà wọn yẹn pè mí padà wọ́n ní bómo àmúni mo wà ní ìdèlé wọ́n náà wà ní ọ̀dọ̀ àṣìṣe yìí wọ́n ní mo wá bẹ̀rẹ̀ pé mo mọ ẹni tó ń jẹ́ àṣìṣe ọ̀pàjẹ́ mo ní mo mọ ẹni tó ń jẹ́ bọ́ọ̀ kan báyìí ni wọ́n wà lẹ́yìn wọ́n wá bẹ̀rẹ̀ pé mo mọ ẹni tó ń jẹ́ àṣìṣe ọ̀pàjẹ́ wọ́n á ní mo mọ̀ wọ́n ní pé ìbẹ̀rẹ̀ wọn wà nísìnyí pé kí wọ́n bá àwọn gbàtà wá rí pé ó dà pé bóyá wọn gbàtà wá rí pé kíní wọ́n ṣe gbé fóònù fún àṣìṣe yẹn nìyẹn àṣìṣe yẹn bá mi sọ pé talent tó ń sọ̀rọ̀ mo fi sọ fún àṣìṣe yẹn pé èmi gbọ́gbọ́n ni èmi ń sọ bí wọ́n sọ pé wọ́n ń béèrè mi jàre kí n máa bọ̀ ní ọ̀dọ̀ òun mo ti lọ sí fúnra mi lọ síbẹ̀ fúnra mi yẹn bọ́dẹ̀ ṣe mú mi yẹn ìgbà tó dẹ̀ mú mi tó dẹ̀ ń di pé ọ̀rọ̀ oníwàládé ẹ̀dẹ̀ àdákọ̀ ẹ̀dẹ̀ àjẹ́wọ́ pé ẹni tó. oṣù tí mo gbọ́n ní iná tẹ́lẹ̀ àgbẹ̀. nínú ọdún tó kọjá iná mo ṣe mọ̀ wọ́n. tó ti ta kí ló ta fún bàbá yìí. ṣe fún bàbá yìí mi títà àwọn kan fún bàbá yìí léèrè bàbá ilé nìkan mo kàn ta ẹran fún díẹ̀ fún. ẹran 3,000 naira. 3,000. wọ́n á sọ fún la 5,000. ẹnu ẹran. inú ti second one yẹn ní 5,000 náà mo tà fún wọn nù. kí ló wá fẹ́ kí ọlọ́pàá ṣe fún báyìí kí ló fẹ́ kí ọlọ́pàá ṣe fún yìí. kò sí nǹkan tí mo wá fẹ́ sọ pé a ti mọ̀ pé a ti jẹ̀bi. ok ìyàwó ẹ̀ tó kó kú yẹn kí ló pa. ó sick ni hospital gan ló kú sí ó sick gan ni. tó bá jẹ́ pé àwọn ọmọ tiẹ̀ àbí fámìlì ẹ̀ náà lò bẹ́ẹ̀ kí ló máa báwo ló ti máa rí lára ẹ̀. inú mi ò ní dùn rárá sá inú mi ò ní dùn rárá sá. ok irú òwò ló fẹ́ káwọn ẹbí àwọn nìyí wà báyìí. pẹ̀lú pé ó burú jáì sá. orúkọ ẹ kí ni o fẹ́ kọ́lọ́pàá ṣe fún báyìí. nǹkan tó fẹ́ kò sí nǹkan tí mo bá sọ fún wọn a ti mọ̀ pé ìdájọ́ òdodo wà lórílẹ̀‐èdè Nàìjíríà so kò dẹ̀ ìdájọ́ òdodo. kí lorúkọ ẹlẹ́kan sí. Táíwò Olútúfẹ̀ṣe. Táíwò Olútúfẹ̀ṣe. nínú ọ̀rọ̀ tí èkejì ẹ sọ yìí wọ́n ní alákọ̀ọ́kọ́ báwo ló ṣe gẹ́ẹ̀tì ẹni tó kọ́ lákọ̀ọ́kọ́ tó pa. nǹkan ká ọ̀rẹ́ mi kan kékeré ni ọ̀rẹ́ mi kan ló fún mi ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n ṣe kú ní láti ẹ̀. a ní èèyàn alákọ̀ọ́kọ́ tó pa ó ti kì í ṣe díndín èèyàn kì í ṣe díndín èèyàn. kì í ṣe díndín ọ̀rẹ́ mi kan ló fún mi bàtà jọ sọ̀rọ̀ nípa àwọn máa fi hàn báyìí júwe fún mi pé tí bá rí ẹ̀kọ́ dẹ̀ sọ pé àwọn á fún mi pé kí n má rọ rí tó dẹ̀ bá mu àmì náà gọ́ṣẹ́ kù ní láti ẹ̀ ní Ìmọ̀dí. ọ̀nì ẹ̀ṣẹ̀ kù ní. jẹ́ ló fa ti aláàkọ́ tí eléyìí náà kẹ̀. irú pàtì wo ló fún ẹ. pàtì ẹran yẹn náà ni. irú pàtì wo sáàdì wo ló fún ẹ ṣẹ́sẹ̀ ni àbí. bí ara ẹran bí ẹsẹ̀ díẹ̀ ní dúdú àyè náà lọ àwọn fi bá mi bẹ̀. gbogbo ayé láti ẹ̀kẹ́ ìrìndẹ̀ sọ fún wọn àbáyé pé nǹkan bẹ́ẹ̀ pé mi ò báyọ̀ gbogbo máa ń jì mí ti kúrò ní nǹkan bẹ́ẹ̀ pé ṣe wọ́n pé ẹ̀ṣẹ̀. wọ́n ṣáà ló introduce ẹ̀ sí àwọn ọkọ yìí. gbogbo àjọ ń ṣeré lóòótọ́ tú mi lọ́ fi mọ́ gbogbo àjọ ń ṣe tàbájọ́ ń lọ ilé oníkálukú wa. èmi dẹ̀ sọ fún wọn pé onímọ̀dì mi ò sínú nǹkan bẹ́ẹ̀ ìgbà bí ṣe ló máa pè wá pé tàbá bá wọn rí kíní o pé èmi pé ká gba 20,000 èmi 50,000 ká tọ́jú ẹ̀ o ó ní ọkọ mi ò sínú kíní yìí mọ́. ní sùúrù for now èlò ló ti àwọn bó ṣe ń tà àwọn kíní yẹn èlò ló ti fún. ó ti gbọ́ owó díẹ̀ sà. àkọ́kọ́ èlò lówó kọ́ fún lákọ̀ọ́kọ́. ìyá aláàkọ́ yẹn ní 5,000 ẹlẹ́kejì 25 àwọn èèyàn tó dẹ̀ wà ń bẹ̀ wọ́n gbà tí wọ́n. àwọn wọ́n gbà tí wọ́n. ìyá ẹ̀gbọ́n ọgbẹ̀rún gbàtà sọ pé àwọn ìyẹn tó máa bá wọn tó máa gbà ní ọwọ́ wọn
mo wá pé bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ́rùn jẹ́ pa ẹ̀yìn báyìí fẹ́ ta nǹkan báyìí lọ ní kó mu wá pé ṣe bó ṣe àmọ́. àwọn tó máa ń pa àwọn tó máa ń gé tó máa ń bí ẹsẹ̀ orí kọ̀ọ̀kan àwọn òṣìṣẹ́ àwọn tó máa ń tà fún náà ni. ọ̀nà ló ń gbà àwọn lọ́ra. tí àwọn ènìyàn bẹ́ẹ̀ nìyí. ó tì àwọn bàbá méjì yìí. àwọn bàbá méjì tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn. bẹ́ẹ̀ ni àwọn ló máa ń gbà. àwọn ìlú bá sọ pé àwọn nídìí ẹ̀ bóyá kí n bá wọn fi máa. má sọ rẹ lọ. ṣòkò lọ́hùn ìgbà tó wá pẹ́ o mi tètè mi máa ń dọ́sọ̀ máa ń ṣe bí oṣù méjì ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ kan kí tó padà wá sí ilé ṣàtúmọ̀ sọ̀rọ̀ jù ṣá ọmọ yẹn ṣe ló kẹ́rù ẹ̀ tó padà sílùú ẹ̀ tó sọ pé mi ìtọ́jú òun bẹ́ẹ̀ ni ó ti gbà náà lú ẹ̀ lọ nìyẹn wọ́tọ̀ sáìdì. kí ni ẹ mọ̀ ń pa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tó fi gbé ẹbí dọ́gba ọlọ́pàá. mi mọ̀ nípa sà mi mọ̀ kọ́kọ́ sà wájú là kò ṣe mi kò ṣe rárá kò ṣe mi. kí ló wá gbé dọ́gba ọlọ́pàá. sìgá lẹ́mi ló wá rà sìgá mu wá rà sà. sìgá lèmi lọ rà. níbo ẹ ti lọ ra sìgá. ìdè èlé sà. níbo. ìdè èlé. àwọn ọlọ́pàá tó mú yín wà ń bí. bẹ́ẹ̀ni mi lè parọ́ tó tọ́ mò ń sọ bó bá ṣe rí máa yẹ sọ sà. táwọn wo lẹ mọ̀ ẹ mọ̀ àwọn ọ̀gbẹ́ni yìí rí. mi mọ̀ wọ́n rí o mi mọ̀ wọ́n rí o. kí ló wá gbé yín dé ọgbà ọlọ́pàá. sìgá lèmi wá rà. níbo ẹ ti ra sìgá. ìdè èlé sà lálẹ́ àná sìgá ni mo rà sìgá yẹn wá pa tí mo wá láìta láti fi láìtì ẹ̀ mo dẹ̀ gbọ́ gírígírí náà pé ẹ má dúró àwọn ọlọ́pàá ti rédíò o gbọ́dọ̀ gbé rédíò kẹ̀ ibi tí mo wá sọ pé kí n sá mọ̀ pé ọwọ́ mo kó sísà sìgá yẹn wà lọ́wọ́ mi wọ́n gbà lọ́wọ́ mi ní ọ̀hún wọ́n rí mọ̀ nípa sìgá lèmi lọ rà. kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí. Fatai. kí ni orúkọ yín. orúkọ mi Káyọ̀dé Ibrahim. Káyọ̀dé Ibrahim. ọmọ bíbí ibo ni. ọmọ Ìjẹ̀bú-Òde. Ìjẹ̀bú-Òde níbo ní Ìjẹ̀bú-Òde. Ìtàlẹ̀. Ìtàlẹ̀ ẹ tó ọmọ ọdún mélòó báyìí. I'm going to 43 years. 43 years sọ sókè dáadáa mi ń gbọ́. Going to 43 years. 43 years. bẹ́ẹ̀. ok ilé ìwé bolẹ̀ lọ. mo lọ sí Salvation Army Ìkòròdú. bẹ́ẹ̀. ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nìkan lọ. primary school. nìkan. no mo lọ secondary. secondary school. mo lọ ẹ sọ̀rọ̀ sókè. mo lọ sí Samson Grammar School Ìkòròdú. ok iṣẹ́ wo lẹ wá ń ṣe. ọ̀kadà ni mo ń gùn. ọ̀kadà. bẹ́ẹ̀ ni. ẹ ń gùn. bẹ́ẹ̀ ni. kí ni wàá gbé yín dé ọgbà ọlọ́pàá báyìí. ẹ ṣe sà àná níṣe ni mo dé tí mo gọ̀kadà tí mo dé tí mo fẹ́ fa sìgá torí máa ń fa sìgá tí mo kọ̀ dẹ̀ ilé ẹni yìí wọ́n ń ta sìgá jẹ̀dí àwọn bọ́ìsì máa ń ṣeré ń bẹ̀ so anybody kàn máa wá ọmọ arajà ọmọ àjókòó ọmọ lọ àwọn alákàdá máa ń yà ń bẹ̀ àmọ́ àjókòó àmọ́ fa sìgá àmọ́ get out ìrọ̀lẹ́ àná èmi kọ́ dẹ̀ bí mi ṣe ṣiṣẹ́ dé tí mo park gbọ́dọ̀ níjẹ́ ń lọ ra sìgá kí n fa sìgá ní tètè mi bí ṣe ra sìgá ibi kan sìgá yẹn gan mo kó dé bí ó wà lápò mi bí ṣe ra sìgá mi tí fún ẹni tó yóò ta sìgá fún mi ní owó mo gbọ́ ọlọ́pàá kí ni mi gbọ́dọ̀ yí sí ibì kan ibi tí mo yí sí ibẹ̀ lọ ti mú mi pé mi mọ̀ ń pa èmi ò mọ anything mi kò yé mi ọ̀kadà ni mò ń gùn báyìí ni mò ń ṣe o ọ̀kadà ni mò ń gùn mi ò mọ anything about wọ́n pààyàn àbí wọ́n tààyàn àbí nǹkankan I don't know anything about it o ọ̀kadà ni mò ń gùn àti mo dẹ̀ sọ wọ́n ṣàdé mú wa dé station so a jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. kí lórúkọ lẹ́kọ̀ọ́. Káyọ̀dé Ibrahim. ok ẹ mọ ọ̀gbẹ́ni yìí rí àbí. ilé ẹ̀ ló ti ń ta sìgá àti jẹ̀dí. ẹ mọ̀ rí. èmi ìlú sọ pé mi mọ̀ rí torí ilé ẹ̀ náà làmà tí òun náà máa ń jókòó síwájú ta tàbá wá síbẹ̀ tàbá gbọ́kadà wa àbí mọ̀ pé babaláwo lẹ̀ mímọ̀ pé ń ṣe torí iṣẹ́ babaláwo yẹn bàbá ẹ̀ lọ́wọ́ pé ń ṣe fóònù náà tó take over so mo dẹ̀ mọ̀ pé bóyá wọ́n ń ṣe irú nǹkan báyìí. lórúkọ lẹ́kọ̀ọ́ sí. Káyọ̀dé Ibrahim. yàrá sà. ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ orúkọ yín. Adébáyọ̀ Alébíoṣù. ẹ bá mi sọ sókè dáadáa. Adébáyọ̀ Alébíoṣù. Adébáyọ̀ Alébíoṣù. ẹ tó bí ọmọ ọdún mélòó sà. 56 years. 56 years. ẹ ní ẹ̀wà tọmọ. ọmọ mélòó ni ẹ ní. mẹ́jọ. ìyàwó mélòó lẹ fẹ́. méjì. ẹ ṣé. iṣẹ́ wo gangan lẹ yàn láàyò láti máa ṣe. iṣẹ́ àfà. àfà gangan ni iṣẹ́ tẹ̀ ẹ ṣe. iṣẹ́ bàbá mi ni. iṣẹ́ bàbá yín nìyẹn. àwọn àfà póríṣiríṣi o iṣẹ́ àfà kírun fáwọn èèyàn àbí iṣẹ́ àfà tí mo ń já ìwé. tẹ́ ń já ìwé ní tiyín ok
kí ni nǹkan tó gbé yín dé ọgbà ọlọ́pàá? Èmi ṣàkóso rí wọn ní òru létà wà ní òru àná lèmi rí wọn òru àná ni mo rí wọn. Ẹ sọ sókè lẹ́mi gbọ́. Òru àná mo rí wọn tó wọlé tó wá jí mi tó lẹ́ni tí mo mọ ẹni mo mọ lábúrò mi ni wọ́n dẹ̀ ní kí n múra lọ́wọ́ ẹ̀ mo ní mi ìra kankan mo làwọn ti fún mi ní ẹran ajú yẹn tipẹ́tipẹ́ ló ti fún mi. Bábí ẹran ajú yẹn ó ti pẹ́ kí iṣẹ́ àwọn ilé ní ìmọ̀ ń pa ń tọ́ṣe yìí. Bí ọjọ́ òru ìgbà ló ti fún yín? Ó ti pẹ́ gan. Bí oṣù mélòó? Kì í ṣe oṣù, bí ọdún ni. Bí ọdún mélòó? Bí ọdún bí abí méjì sẹ́yìn ṣá ó ti pẹ́. Irú pàtó ló fún yín? Inú ẹ̀rọ náà ju báyìí lọ ara ẹ̀rọ ni. Kí lẹ̀yin fi ṣe? Kódà aṣọ ló bàjẹ́ mọ́ nú ike tá a jù sí. Kí lẹ̀yin fẹ́ fi ṣe tẹ́ ẹ fi rà lọ́wọ́ ẹ̀? Mi ò rà, ó fún mi ni. Ó fún yín? Kí lẹ̀yin fẹ́ fi ṣe tẹ́ ẹ fi gbà lọ́wọ́ ẹ̀? Wọ́n tó fi ṣe ọ̀nà lọ sọ fún mi pé báyìí tí bá fẹ́ lò wọ́n á sọ wọ́n ti máa fi ṣe fún mi. So mo dẹ̀ jù sínú ike yẹn láti gbà yẹn àbí ọdẹ rà mọ́ bẹ́ẹ̀ ní ìtọ́ṣe léèzì mi mọ̀ ń pa rárá ni. Iṣẹ́ wo lẹ́yìn mọ̀ tó ń fi ẹran yẹn ṣe tẹ́ ẹ fi gbà lọ́wọ́ ẹ̀? Mi ò mọ̀ tó fi ṣe. Kí lẹ́yìn wá gbà lọ́wọ́ ẹ̀ fún? Sọ pé ẹ mọ̀ nǹkan tí ó fi ṣe tẹ́ ẹ fi gbà lọ́wọ́ ẹ̀. Mi ò mọ̀ tó fi ṣe òun ló kàn fún mi. Ẹ mọ̀ pé báyìí yìí sì ọlọ́pàá nìkan ló lè yẹ fún jáde. Bẹ́ẹ̀ ló fún mi. Ọlọ́pàá ló lè gbà yín nínú tẹ̀kọ́sì. Bọ̀ ẹ lè sọ pé ẹ mọ̀ nǹkan tó mi ṣe kí ẹ gbà lọ́wọ́ ẹ̀ kí ẹ sọ pé àfi mo yẹ wà yìí o iṣẹ́ báyìí ni mò ń ṣe o mi ò mọ̀ nǹkan tó fi kàn ṣe mo lè fún mo ṣiṣẹ́. Ó fún mi ni. Ó fún yín kí lẹ́yìn fẹ́ fi ṣe tẹ́ ti gbà lọ́wọ́ ẹ̀? Bí wàá takò jọ ń ṣe àṣemítì tán ni àṣemítì tán nínú ẹbí so ọ̀dọ̀ wọn láti wá ṣemítì so ọ̀dọ̀ wọn láti ṣemítì lókun dẹ̀ sọ pé ẹ̀gbọ́n wa ọ̀dẹ̀ ló bá ní wà ní iléeṣẹ́ ẹ̀fẹ́ àmúnikìní oníbàbà báyìí ní bí a fi ṣe ọlẹ́tẹ̀ ẹ̀ máa mú lọ́nà ó dẹ̀ jù sínú ike damatọ̀ so mo dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ gbé lọ́lẹ̀ kékeré nọ́mbà yìí náà ni ìtọ́ra àmú nìyẹn mi ò ṣe ó kẹ́ ti pẹ́ gan. Láti tó bí ọdún mélòó? Ó ti fẹ́ lé ọdún mẹ́ta sí ọdún ti pẹ́ kì í ṣe ìsìn lọ níbi ọdún méjì sí mẹ́ta ó ti pẹ́ gan kì í ṣe ìsìn. Iṣẹ́ lẹ́yìn mọ̀ tó ń ṣe? Iṣẹ́ bàbá wa náà ló ń ṣe iṣẹ́ babaláwo. Iṣẹ́ babaláwo ló ń ṣe. Ẹ̀yin mọ̀ pé ó máa ń pààyàn ta èèyàn fáwọn èèyàn. Ó ti ọmọ kó pààyàn. Ẹ̀yin gbà tẹ́yìn rí kó fún ẹ̀yin ní nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin ṣe sọ fáwọn ọlọ́pàá pé ẹ̀yin ọmọ ẹni báyìí fún mi ní nǹkan báyìí o mi dẹ̀ mọ̀ ní tó ṣe rí o. Nígbà tẹ́yìn mọ̀ pé ẹ̀yin ò lò ẹ̀ẹ́dẹ̀ fẹ́ fi ṣe kọ́kọ́ kí lẹ gbà lọ́wọ́ ẹ̀ fún. Àmọ́ jẹ́wọ́ mi ò lò. Kí lè nǹkan tí mo béèrè lọ́wọ́ yín nígbà tẹ́yìn mọ̀ tó fún ẹ̀yin ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn tètè ta àwọn ọlọ́pàá ló lóko nígbà ẹ̀yin báyìí kó fún mi ní nǹkan báyìí o. Èmi pé mo tẹ̀ pé fúnra mi mo ní kó lọ já olùkọ́ tó ń ṣe yìí o ó ló à ń jókòó yìí. Ẹgbẹ́ ń gbáwó lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ni mo ti pẹ́ gan mo ní má ṣe kí ni mo olówó ṣe mọ́ abẹ́rẹ́ àná tí mo tó rí tán kó gbélé jáde tó náà ṣe ṣe ni mo ní àná tí mo tó rí tán kó gbélé jáde tó náà ṣe tún pa àwọn ènìyàn náà ni mo ń pa. Orúkọ yín lẹ́ẹ̀kan sí? Adébáyọ̀ Alíbi Oṣù. Kí lorúkọ ẹ̀? Salawa. Sọ̀rọ̀ sókè dáadáa o. Salawa. Kí tó àlọ́ yẹn kó máa gbọ́. Salawa. Salawa. Salawa kí ni? Salawa Raji. Raji. Salawa Raji. Sọ̀rọ̀ sókè dáadáa mi ń gbọ́. Raji mo ń dá yín lọ. Salawa Raji. Ọmọ ọdún mélòó ni ẹ? 35 years. 35 years. Ni ẹ? Ọmọ bo ni ẹ? Ọmọ Tọ́kì ni. Ọmọ Tọ́kì. 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 Ìtọ́-Ìkè. Níbo ni ẹ? After Àdàbà kọjá Ògùn State. Tàbá lọ sí Kòròdú. Tàbá lọ sí Kòròdú. Lọ́nà Kòròdú. Lọ́nà Ògìjó. Ó sì ọ̀nà báyìí la máa gbà tí Ìjẹ̀bú-Òde la máa gbà. Ọ̀nà Ìjẹ̀bú-Òde la máa gbà lọ. Ọmọ mélòó ti bí? Mo ti bímọ 3. 3. Ok. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó gbé ẹ dọ́gba ọlọ́pàá? Mi mọ yóò boyfriend mi ni Táyé. Ta ló ń jẹ́ Táyé? Òun yẹn. Boyfriend ẹ ni? Boyfriend mi ni àti mo ṣáà mi mọ̀ pé iṣẹ́ babaláwo lèmi mọ̀ fún because èèyàn ló sọ pé kí n befriend yẹn àǹtí mi òun ló ní pé kí n befriend pé ìwà ẹ̀ dà gbà tí mo ṣàlàyé bí ìwà ọkọ mi ṣe rí fún mi nínú ilé pé ọkọ mi kò tọ́jú mi pé kò wà kẹrin fún mi ìyẹn ṣáà pé kí n fẹ́
táyé mo ṣe fẹ́ nìyẹn iṣẹ́ babaláwo lèmi mọ̀ fún mi mọ̀ pé ó ń ṣiṣẹ́ iṣẹ́ báyìí lọ iṣẹ́ tó ń ṣe. ẹjọ́ ń gbélé kọ́ ni. àjọ gbélé o máa ń wá máa ń lọ ni. máa ń wá máa ń lọ. ọkọ mélòó ló ti lọ bímọ fún. ọkọ kan náà ni. ló bímọ fún ọmọ mélòó ti bí fún. mi sí àti pé iye gan sẹ. tẹ̀tí fẹ́ ra yín.